mélòó la kunu ìsìláàmù táwọn ọmọ kéékèèké kan tó jáde mo wá gbọ́ tí ọba wọn Saheed Òṣùpá mo gbọ́ tó sọ àlọ́ kọ́kọ́ yìí tèmi náà bẹ́ẹ̀ mo farabalẹ̀ mo study ẹ̀ pé mo wo antecedent ẹ̀ èèyàn máa wo kí ni lágbájá ń bá bọ̀ ni mo gbọ́ pé àbọ̀hún náà kọ́ ni kọ́ lárọ́ kó kàlẹ́ mọ̀láyì kàtún ìníjà ìlú bèrè àríní kàlífàgbà. ọmọ fídíò ọmọ ibo kan tó ní owó ọmọ tí wọ́n ti ń wí o bẹ́ẹ̀ ráì fíìmù kìíní yẹn wọlé sóhun láàbò ṣe ka kìíní o ẹni tó ṣe àwọn rẹ́kọ̀dù kan kọjá tó fi gbé ìsìláàmù lárugẹ tó bá sọ mí nísìnyí ó yẹ ká kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀ mo wá lọ wo orin yẹn mo Ọlọ́run wá fún mi ní ìdáyà lẹ́yìn ẹ̀ ni mo wá padà bá ọba orin Saheed Òṣùpá sọ̀rọ̀ ìdáyà mi fíkìrù mi ìròrí mi ó wá fi kọ̀ǹtọ̀n náà rò méjèèjì pàdé ara wọn coincide pẹ̀lú tó jẹ́ òun tiẹ̀ náà kẹ́ni tí ń sọ àwọn èèyàn ti àìmọye ọ̀rọ̀ akẹ́gbẹ́ abọ́ọ̀dù tí wọ́n ti twist Ọlọ́run kọjá kínní o Ọlọ́run ju kínní lọ jàmbá ni àbòsí mi kọsẹ́ni tí èso oògùn sàkámàjẹ kì í ṣe Kùránì ló pè ní sàkámàjẹ ẹni táwọn ẹjọ́ dára àwọn mọ̀ pé yàtọ̀ sí páwọn kírun àwọn tó ń so oògùn òun náà wà ní pé Bíbélì nìkan lòún gbàgbọ́ sàkámàjẹ ni gbogbo ẹni tí ń fẹjú o ramúfò yìí wàláhì kọ̀ọ̀kan wọn burú ju tàwọn tí láwọn bí yìí lọ. mo gbọ́ tí sàásù sọ wípé mo lọ wúra wọn làwọn òrìṣà bẹ́ẹ̀ nù Káàbà no kò sórí sànù Káàbà kò sí tó jọ bẹ́ẹ̀ àwa ti rí nù Káàbà yìí láì mọye ìgbà ó sì lè lọ wo lórí íńtánẹ́ẹ̀tì kan Google ẹ̀ pé ó fẹ́ rí inner part of Káàbà Google gbé wa nínú gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá kò sí ẹ̀dá tí Ọlọ́run fún ní làákàyè tó tó ènìyàn nìkan la fún lọ́pọlọ tó ní free will ènìyàn nìkan ló jẹ́ free will thinker àwa la lè ronú síwájú ronú sẹ́yìn ènìyàn nìkan la fún opportunity kó lè wo kí ni loophole tó wà láàrin òfin tẹ́nìyàn bá fẹ́ dáhùn tẹ́nìyàn bá fẹ́ kọlu òfin tàbí tó tiẹ̀ ti dáhùn tán yóò wo kí ni loophole ìyẹn làwọn olóṣèlú fi ń gbéra wọn lẹ́sẹ̀ wọ́n fi múra wọn nìkan tẹ́rì tí wọ́n ṣe sàkámàjẹ fúnra wọn yẹn wọ́n á wo kí ni weak point ènìyàn ló lọ́pọlọ ọdún ẹ̀ wọ́n á dẹ̀ tọwọ́ bọ̀ ọ̀tọ̀ ní tẹ́ni tó sọ ọ̀tọ̀ ní tẹ́ni tó kọ̀ọ̀kan sílẹ̀ kọ ọmọ adáhùn dẹ̀ sọ di nǹkan mi ènìyàn la fún ní ability níta ń pè ní personal idiosyncrasy apá kan ìwà àdámọ́ tá a mú wá láti inú ìyá wa under the study of chromosome àwọn ìwà kan bẹ tó jẹ́ pé àjogún ẹ̀ lára bàbá àjogún ẹ̀ lára ìyá ìwà bú ìwà rere àjogún ẹ̀ lára òbí wa ẹni tó bá jẹ́ pé bàbá tó bí olè ní tọmọ bá dà fáà yọmọ jíwó mọ́sálásí tó bá di pásítọ̀ gbogbo ọ̀nà tí ó fi owó lórí àwọn èèyàn ní ọmọ rẹ̀ bó bá sì wá jẹ́ oníṣẹ̀ṣe tó bá jẹ́ babawo ọ̀nà tí ó fi gbàtọ̀ wá àwọn èèyàn babaláwo gbọ́fá kò gbọ́fá owó ojú ọpọ́n tí babaláwo ní í ṣe ìwà àdámọ̀ yẹn ti wà ẹ̀sìn kì í sábà gbà ó kálukú ọmọ twist ìwà àdámọ̀ yẹn láti fi switch purpose ẹ̀. ọ̀rọ̀ ọba orin Saheed Òṣùpá ada zamanu sukú tí wọ́n mọ̀ lọ́sàmọ́ tó lè bọ̀ yòó àsìkò táwa yìí fún nítorí ẹ bá pé àsìkò dákẹ́jẹ́ má fẹnu sọ̀sọ́kúsọ tí a bá ṣe pé fún yẹn pé inú gbóló kù sí tó bá tiẹ̀ fẹ́ púpù tó bá fẹ́ yàgbẹ́ ṣé dandan ní kò yàgbẹ́ inú gbó níbi tẹ́jú o ti san ọ̀jẹ̀ ni ó gbé dìísẹ́gbẹ́ ọ̀nà bó bá tiẹ̀ kú ayé ọ̀nà bó kú inú gbó inú ojú ọ̀nà ló kù sí. tí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ wọn jórí ìmọ̀jó wọ́n dẹ̀ máa ń jórí ìmọ̀jó wọn dáwùjọ ọkùnrin ni wọ́n dẹ̀ máa ń dáwùjọ ọkùnrin ìwọ̀n ara ẹni lè yàn ọmọ kí ló sẹ́yìn mùsùlùmí tó a jẹ́ pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ Islam nìkan kọ́ ni wọ́n bú lórí íńtánẹ́ẹ̀tì agreed pé àwa mùsùlùmí ẹ̀tọ́ wa ni láti protect ẹ̀sìn wa bẹ́ẹ̀ tí kò gbọ́dọ̀ lọ sí level tẹ́ fẹ́ tẹ́ ti bàgẹ́dẹ́ yìí ẹ ti yọ ìfún àtẹ̀dọ̀ kúrò nínú nǹkan gbogbo tí ń jẹ́ ọdún lẹ́tí lé kúrò kì í ṣe dandan ni kí mùsùlùmí ká jẹ́ yọkan o torí tá a bá sọ pé iná ni mú mi nínú ẹ̀kọ́ wa nígbà tẹ́yìn bá gbàbọ̀ sí dé ẹni gbogbo àyókù àìsè mùsùlùmí ní ló fà á tí àwọn bandit fi ń pa àwọn mùsùlùmí kan ní north mùsùlùmí tí ò bá ti wà in the same ideology with them they don't regard them as a true Muslim you must be in the same ideology with them before they regard you as a Muslim is that Islam ṣe ń tọ́nà nǹkan wà nìyẹn kì í ṣe dandan ni táwa kan bá gbàgbọ́ pé a lè bá kírísítẹ́nì gbé kódà àwọn ẹlẹ́bùn a lè jọ gbé àwọn tí Islam wọn ò tí ì pé a lè jọ gbé ẹ fà wá sílẹ̀ ẹ̀yin tẹ̀yìn wọn jù níwájú Ọlọ́run tẹ̀yìn rojọ́ wájú Ọlọ́run ẹ̀yin ẹ̀kọ́ láyé sẹ́gbẹ́ kan kájọ máa lóbọ̀ káwọ ẹni tọ́nà wọn dàlárí látàyé ń bí ká tó dọ̀rùn Ọlọ́run tó kó gbogbo ẹ̀kọ́ láyé sí ọmọ tí ń ṣe kí ni tiyín ti jẹ tẹ̀yìn lọ́jú wọn èébú mi kò tiẹ̀ wá sí karùn-ún mọ́ tí o bá sì pé àwọn èèyàn bò mí ní sùúrù ni ọmọkùnrin kékeré kan bẹ kó tó àbílẹ̀ kẹta mi tí jáde tí ń pé ẹ̀rí déédéé rẹ̀ mo kàn gbọ́ ibi tí ìyàwó jẹ lára ẹ̀ pé káì tọwọ́ bá ti ọmọkùnrin yìí wàláhì ó yẹ kó ewu sọ́gbà ẹ̀wọ̀n kí ló dé ṣé ìsìláàmù lélẹ́yìí ìdá alámtẹ́sítà ayé fasinama ṣèjì anábì nígbà ò bá ti ní tìjú máa lọ ṣe whatever you like wọ́n ní dáhùn ìsìláàmù máa àyà wọ́n bí tìjú pẹ̀lú ìsìláàmù ni níbo ni ẹ̀yọ́ mìíràn kò ti lọ tó ayé wa tẹ́ẹ̀tẹ̀ wá sọ wá dọ̀tà kírísítẹ̀nì sọ ẹ̀yin lẹ dá wàhálà lẹ́wọ̀ ẹ dá wàhálà sílẹ̀ tán kírísítẹ̀nì bú wa àwọn traditionalists bú wa ẹ wà lọ́gbọ́n nípa mọ́ ọlọ́wọ́ jọ gbogbo yín jáde kọ́ kàbẹ́sí lọ́kọ́ yẹn. ẹ̀yin náà lẹ́tọ̀ máa sọ pé sẹ́ni ó sì bẹ̀rẹ̀ mùsùlùmí wọ́n wí ìsìlámù lójú ẹ̀ kò dìde kí lọ́kẹ́ ni nígbà táwa dìde lẹ́yìn lẹ́dá wàhálà lẹ̀ ìgbẹ́kẹ̀lé yà sílẹ̀ lọ́rùn káàkiri ayé yìí ẹ̀yin ló yẹ káwọ́ jáde pọ̀ kan pé lágbájá tàmọ̀dọ́ yá níta ìdálẹ̀ wá fèsì wọn ẹni ó ló gbé programu jáde pé wọ́n ní ìsìlámù ṣe kíní báyìí wọ́n ní kùránì ṣe wà láàyè ilé ẹ̀mọ̀jẹ̀ yàrá iwájú ọlọ́run tọ́lọ́ náà kìlọ̀ fún yín ẹ̀yin lẹ́ẹ̀kọ́
ọ̀rọ̀ ọba orin Saheed Òṣùpá ìgbà tèmi náà gbọ́ orin yẹn ó kọ́kọ́ ó hùkù mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìṣesí mi Kùránì ní ń jẹ́ akúnfọ́sí kún bí nàbá in fatabayanu. tẹ́ ẹ bá gbọ́ nǹkan tó wà confusing ẹ wá di dáadáa o tẹ́ ẹ bá wádìí àtúnṣe ibò kọ́ wọn bí jara latin fatusbihu ala ma fa'altum nadimin ẹ̀yin tẹ́ wọlé sórí internet ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi like ẹ comment ẹ wá bá mi follow page yìí wìtìwìtì lẹ́nu ìgbà tí page yìí rise àwọn alákatakítí wọ́n ti tún bá wa tọwọ́ bọ̀ ẹnu wo wá sí wa níbẹ̀rẹ̀ Ramadan náà wọ́n bá àwọn èèyàn ṣe ń yá wa ó sì di pé wọ́n gbọ́wọ́lé page yìí nìyẹn àwọn náà dẹ̀ kí àyọ́padà rẹ̀ wọ́n jọ kan àwọn náà ní ẹja kìíní gbàjákejì gbàjákẹta gbàsá tó wá sápò bí eléyìí fún wọn ni wọn mọ fọwọ́ kọ́ba rẹ̀ Ọlọ́run sì ṣe àwọn tí wọ́n ní péjì ńláńlá tí wọ́n mọ value tá à ń sọ wọ́n ń gé jáde bí ò bá rìn lọ́dọ̀ tiwa ń rìn lọ́dọ̀ àwọn míì ẹ̀yẹ́ máa ṣiṣẹ́ kú tí ń lọ kẹ́ máa wo tí wọ́n mélòó la kùnú ìsìláàmù táwọn ọmọ kéékèèké kan tó jáde mo wá gbọ́ tí ọba orin Saheed Òṣùpá mo gbọ́ tó sọ àlọ́kọ́kọ́ yìí tèmi náà bẹ̀tẹ̀ mo farabalẹ̀ mo study ẹ̀ pé mo wà antecedent ẹ̀ èèyàn máa wo kíni lágbájá ń bá bọ̀ ni mo gbọ́ pé àbọ̀hún náà kọ́ ni kọ́ lárọ́ bó kalẹ̀ malaikatun ìníjà ìlú bìrì àríní kàlífàtà. mo lọ fídíò ọmọ ibo kan tó ní ohun ọmọ tí wọ́n ti ń wí o bẹ́ẹ̀ ráì fíìmù kìíní yẹn wọlé sóhun làbó ṣe ka kìíní o kódà bí wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ ka Kùránì bí orin problem tiẹ̀ lọ lọ́wọ́ kọ́kọ́rọ́ àlìjẹ́ náà wá wá èyí tí mo wí yìí náà mo mọ̀ gbẹ́ ìgbéjáde àwọn kan bẹ nínú yín tí mo sọ tẹ́lẹ̀ tọwọ́ tẹ̀ it's a matter of time kí ni tí mo sọ débẹ̀ ni pé ẹni tó ṣe àwọn rẹ́kọ̀dù kan kọjá tó fi gbé ìsìláàmù lárugẹ tó bá sọ mí nísìnyí ó yẹ ká kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀ mo wá lọ wo orin yẹn mo Ọlọ́run wá fún mi ní ìdáyà lẹ́yìn ẹ̀ ni mo wá padà bá ọba orin Saheed Òṣùpá sọ̀rọ̀ ìdáyà mi fíkìrù mi ìròrí mi ó wá fi kọ̀ǹtọ̀ náà rò méjèèjì pàdé ara wọn coincide pẹ̀lú tó jẹ́ òun tiẹ̀ náà kí ni tí ń sọ àwọn èèyàn ti àìmọye ọ̀rọ̀ akẹgbẹ́ bọ́ọ̀lù kí wọ́n ti twist Ọlọ́run kọjá kínní o Ọlọ́run ju kínní lọ jàǹbá ni àbùsí ni mo wá rí pé tí Saheed Òṣùpá ń try láti sọ ni pé majority àwọn táwọn wà ń bí olóògùn làwọn kò sẹ́ni tí èso oògùn nínú majority àwọn táwọn wà ń bí báyìí ó wá ní irọ́ ń parọ́ fúnrọ́ ẹlòmí ọmọ ó wá máa play music yẹn ó ní ọmọ á sọ wípé bíbélì mi o Kùránì mi o ó wá ní irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́ kì í ṣe Kùránì ló pè ní sàkámàjẹ́ ẹni táwọn jọ dára àwọn mọ̀ pé yàtọ̀ sí páwọn kírun àwọn tó ń sóògùn òun náà wá ní pé bíbélì nìkan lòún gbàgbọ́ sàkámàjẹ́ ni ìgbà yẹn lára mi wá balẹ̀ mo wá pe ọba orin Saheed Òṣùpá ní tí mo wí yẹn exactly bẹ́ẹ̀ ló ṣe wí mo wá ṣàdúrà fọba orin ẹ jẹ́ ká jọ gbọ́ music yẹn níṣẹ́jú díẹ̀ bọ́dọ̀ bá ní kó clear ní sùúrù màá fẹ́ kẹ́ ẹ gbọ́ orin yẹn ní sùúrù láti ibi tó ti kọ́kọ́ ẹlòmíín sápamọ́ ṣe tiẹ̀ ní gbogbo wa lólógùn ẹlòmíín àgbẹ̀ bíbélì sórí yọrọ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́ ẹ jẹ́ kí n wá play rẹ̀ kí n má wulẹ̀ túkẹ́ gbọ́ direct látẹnu ẹ̀ torí àrà lábòsí tí ó sọ pé kí ló dé tí ń bá àtúnṣe dandan ní kí gbogbo wọ́n tán ni mo ń bọ̀ ibi tó ti sọ pé gbogbo wa ló lóògùn gbogbo wa ló lóògùn ẹlòmíín sápamọ́ ṣe tiẹ̀ ní gbogbo ojúlé Kùránì gbogbo ojúlé bíbélì irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́ so kí ni nǹkan tí mo fẹ́ sọ níbẹ̀ àwa mùsùlùmí ní ìjìká máa farabalẹ̀ ọ̀rọ̀ pé gbogbo àwọn làwọn tó lóògùn kéèsì òun àtọ́lọ́ lélẹ́yìn ó yàtọ̀ sí pé ó pe Kùránì ní sàkámàjẹ́ ó dẹ̀ ti gbé orin kan jáde bóyá lẹ́ni tó ti clear ara rẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé alábòsí ni wọ́n àwọn tí wọ́n mọ̀ pé àwọn jọ ń sóògùn ni lọ̀rọ̀ yẹn gún lára ọ̀rọ̀ ń sóògùn kò sóògùn àárín òun àtọ́lọ́ lélẹ́yìn yẹn kàn mí fadakir fa inaka mudakir lasta alayhim bimusaytir ṣe wá sí fún wọn ní àrùn ẹni sójà kó máa wá lọ tójú bọlé wọn ọ̀rọ̀ àwa mùsùlùmí lásìkò yìí wọ́n ti sọ wá lẹ́nu kí ló dé tó jẹ́ pé gbogbo tiwa wàhálà fìtínà àwọn aspect kan bẹ tó jẹ́ pé àwọn olórí yà á dùn ẹ̀ tẹ́mi ò lè dúró bẹ̀ fún Islam ìwà ò lè dúró bẹ̀ fún Islam kúrò ní ẹ̀ka tẹ́ríkà bú ní tọ́ba kan àtọ́ba. It's going to be level by level before Almighty Allah. That is our level of faith. It's going to be level by level. Gbogbo wa imani wa ò lè rí bákan náà àlìjánnà wa náà ò lè rí bákan náà. Ẹ̀wẹ̀ tí Alhaji Wasiu Ayinde sọ ọjọ́ sí tó sọ yìí pé I'm a bona fide member of Celestial Church. Mo gbìyànjú láti rí kéwàá lò Ọlọ́run kọ pé káríra lẹ́yìn ìgbà yẹn ni o bó tiẹ̀ jẹ́ pé apádàjọ sọ̀rọ̀ bẹ̀tà àríra physical kí ló dé tẹ́ fi gbéra yín ní bona fide member mi ní wulẹ̀ ṣàlàyé lórí yẹn òun náà mọ̀ ṣàlàyé lórí ẹ̀ lọ́jọ́ wájú bẹ́ẹ̀
ó yé èèyàn yìí pé àwọn nǹkan ni wọ́n fún pin àwọn èèyàn kan bẹ nínú ayé tó jẹ́ pé tó o bá ṣe nǹkan fún wọn wọ́n á dúró pé yes tọ́lọ́ bá fẹ́ ṣe kó sí òun rẹ́jì àwọn kan bẹ bẹ́ẹ̀ nínú ayé pé tó bá jẹ́ pé wọ́n lọ dáwọ́ yẹ wá dáná àwọn kan wà bẹ́ẹ̀ láyé kò tọ́ sí èmi náà sí lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ pé téèyàn bá sọ ọ̀rọ̀ yẹn kó tọ̀wọ́ tètè withdraw rẹ̀ kó tó kú ni o àti pé ọlọ́run ló mọ kọ̀rọ̀ ló mọ gbangba ó kálukú gbogbo ẹni tí ń fẹjú o Ramufo yìí wallahi kọ̀ọ̀kan wọn burú ju tàwọn tí láwọn bí yìí lọ. ìmọ̀ràn tí mo kàn fẹ́ fún ọba orin àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ torí ọlọ́gbọ́n la fi ń dá so ògùn balẹ̀ ní tó bá ti jẹ mọ́rọ́ ẹ̀sìn ó wà fún látàrí kan kéèyàn ọmọ wa kẹ́ẹ̀bù láti gbé ọ̀rọ̀ jáde ní tìtorí ọlọ́gbọ́n la fi ń dá so ògùn balẹ̀ òun gan òun bá so òun ọ̀balẹ̀ àmọ́ nítorí ọlọ́gbọ́n tí ó rí àwa dá so ẹ̀ balẹ̀ àwọn alábòsí tí wọn fẹ́ tì í ṣubú ẹ lọ wá bòmí ẹ mọ́jọ jẹ́ pé Islam lẹ́tọ̀ sẹ́yìn ẹ̀ òun ò sì ní ṣubú ọlọ́run tó gbéga kò ní gbé ṣubú ẹni ọba níwèé nínú fámìlì kò ní bẹ́ẹ̀ lọ́n gbé kí sáyé òṣùpá ṣubú Alhaji K1 ẹ ní ṣubú Alhaji Pasuma ò ní ṣubú Malaika ò ní ṣubú Táyé Currency ò ní ṣubú àwọn tó lórúkọ Àṣàkẹ́ tó lọ Umrah ò ní ṣubú àti gbogbo yín láyé nìkan lẹ àti Táyé Currency Alhaji Rashidi Ayinde ò ní ṣubú ẹ wá wò mo tó wá rí kan tó yẹ ká fi làákàyè ká fi call attention olórí onímọ̀tò lẹ́kọ̀ọ́ Ṣẹ́gò Alhaji Mustapha Ṣẹ́gò Adékúnlé mo kí ẹ òkú ọmọ ṣe mo rí fídíò òun àti Zazu ni mo fẹ́ bá sọ̀rọ̀ tọ́lọ́ bá fẹ́ fi yàn mọ̀nà ẹnìkan náà lọ́dọ̀ wúlò tí ó fi yàn. mo gbọ́ tí Zazu sọ wípé mo lọ Umrah wọn làwọn òrìṣà bẹ́ẹ̀ nù Káàbà no kò sórí sànù Káàbà kò sí tó jọ bẹ́ẹ̀ àwa ti rí nù Káàbà yìí láì mọye ìgbà ó sì lè lọ wo lórí íńtánẹ́ẹ̀tì kan Google ẹ̀ pé ó fẹ́ rí inner part of Káàbà Google gbé wa ó rí pé kò sí anything lẹ́yìn àwọn góòdì tí wọ́n bọ ànábì nígbà ayé tí wọ́n fi dírẹ́sì ibẹ̀ àwọn góòdì kankan ní bẹ́ẹ̀ àtàwọn pẹ̀fíìmù oríṣiríṣi àtàwọn òrùka tí wọ́n bọ ànábì nílò bá bẹ́ẹ̀ àyà Kùránì ló torí tí wọ́n hàn sára nù Káàbà ilé àṣẹ ni àmọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fi kọ́kọ́ pè ní pé òrìṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa tó sọ̀rọ̀ yẹn wọ́n gé fídíò yẹn out of context ni àwọn oníkọ́tàǹsó ni wọ́n gé kí ni tó ṣẹlẹ̀ ànábì Ibrahim ló kọ́ Káàbà òun ló kọ́kọ́ ṣiṣẹ́ hajj láyé la fi ń pè ní manasikal hajj millata Ibrahim ọ̀nà àgbà tí ànábì Ibrahim fi sin Ọlọ́run ni ìlànà rẹ̀ ní kókó èrè òrìṣà sínú Káàbà ìgbà tí ànábì Ibrahim wá jáde láyé ànábì ní ò tètè dé báwọn èèyàn ò bá dẹ̀ ti rí òjíṣẹ́ tí ó tètè dé wọn á gba ibòmíì lọ ní wọn fi wá bẹ̀rẹ̀ sí ní lọ sa ère sínú Káàbà lẹ́yìn ikú ànábì wa Ibrahim bóyá bíi 300 or 400 years ní wọn bẹ̀rẹ̀ sí sa ère jọ síbẹ̀ lọ́wọ́ àdì pé bá ànábì Ibrahim ṣe máa ń ṣiṣẹ́ hajj yẹn táwọn èèyàn máa yípo lé ilé yẹn gbogbo àwọn tó wá ń gbà náà gbà tí wọn rẹ ni kí á fi wọn mọ̀nà àwọn náà wà èrè tí wà ń bẹ̀ wọ́n wà yípo bẹ̀ lórí ìyẹn la wá gbé ànábì wa Muhammad délé ṣe lọ́ọ́ fọ Káàbà lọ́ọ́ dá padà sí his original status bó ṣe wà níjọ́ tí wọ́n kọ́ ìyẹn ló dẹ̀fà níjọ́ tí ànábì kọ́kọ́ wọlé ní amọ̀lọ́fàtì lẹ́yìn ìgbà tí wọ́n ti tilẹ̀kùn mọ́tò náà wá sílẹ̀kùn fún wíwọlé tó wọ̀ ìlú Mọ́kà báyìí ibi Káàbà yẹn ló lọ straight tẹ́lẹ̀ kó gbogbo èrè òrìṣà tí ń bẹ́ẹ̀ jáde wọ́n sun níná wọ́n dẹ̀ fọ inú Káàbà yẹn mọ́ ló wá sọ pé láti èmi lọ afọ ọmọ fọba tó ní bó ṣe rí láti ìpìlẹ̀ àti dá a padà síbẹ̀. mi ò fi eléyìí bú àwọn olórìṣà mi ò dẹ̀ fi eléyìí bú àwọn traditionalists àmọ́ òdodo tí ń bẹ nínú ẹ̀sìn tiwa bó ṣe rí nìyẹn nítorí náà Zazu tó o bá ń lọ Umrah Ọlọ́run sọ ẹ lọ Ọlọ́run sọ ẹ bọ̀ Àṣàkẹ́ ni gbogbo wa ń ṣàdúrà fún un lóòótọ́ kò di dandan kéèyàn ó bọ̀ wọ́n fún un ká níbi ajára ní aṣíwájú gbogbo ayé ò lè gbọ́ tán orí tí èèyàn bíi 10 million over 13 million làwọn tó lọ Umrah Ramadan ta lù tán yìí over 13 million ṣé gbogbo wọn náà ni wọ́n ti wáyé òmùgọ̀ ni rárá àwọn níbi tá a ti ń ṣe lọ́hùn ààrẹ ni tí ó wà bíi ṣètánì á sì rẹ ni tí ó wà pé tọ́lọ́hùn àwọn kan bẹ níbi àti ń tàwáàfù kódà bó bá rí òhò obìnrin ojú rẹ̀ ò sí nítòsí jìnnà lójú ẹ̀ wà ẹlòmíì bí tán ti ń tàwáàfù obìnrin tó wọ aṣọ látòkè délẹ̀ ó ti fojú bọ́ òhò rẹ̀ nítorí náà wà lọ nù nítorí kálukú bá lọ innamal a'malu binniyat àníyàn tó ń kálukú bá fi ṣe ní ọ̀bà bọ̀ ọmọdálọmí Zazu ilé Olúwa ilé kan ni tó jẹ́ pé tó bá ń yípo rẹ̀ lọ́wọ́ ọmọ ìwò pé kí ló wá special lára lé ilé tó jẹ́ gbogbo ara kìkì àṣẹ àìmọye ń tá fi tá tọrọ bí bàtà dán Ọlọ́run wò tọ́lọ́ dẹ̀sẹ̀ bí mọ̀nàmọ́ná gbogbo ìṣòro ayé téèyàn bá lé káàkiri ayé aláàfáà gbà ọ ẹlòmíì náà gbà ọ àmì náà gbà ọ tọ́ ọba ìdé Umrah tọ́ ọba tọrọ bẹ́ẹ̀ tí ò bá iṣẹ́ kò síbi èèyàn tó lè tọrọ ẹ̀mọ́ láyé kò ní sẹ́mọ́ Ọlọ́run nídìí àti yọ̀ọ̀dà kan yẹn lásìkò yẹn headquarter nìyẹn ni mo fi kí Zazu olórin inú mi máa ń dùn sí ẹ àbí bùnà mo dẹ̀ mọ̀ yí pé gbogbo ohun tó ń ṣe yẹn fúngbà díẹ̀ ni tó o bá rí owó gidi buhaya gbogbo ẹ̀ lọ́pàtì tọ́lọ́wọ́ lọ wá Ọlọ́run sì pọ̀ lówó náà Ọlọ́run fi ẹ́ lọ́kàn balẹ̀ ẹni tó sanwó Umrah rẹ̀ náà aṣàdúrà fún náà lórí ṣubú dáadáa yóò pọ̀ sí lóore yóò pọ̀ sí nídùnnú tó o bá dé Umrah Ọlọ́run ni ó lọ sí má láníyàn káníyàn náà o kéèyàn ọmọ bàgbà dájọ́ kí dájọ́ bọ̀ o ìsìlámù ló. ká máa ṣe tá ni má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa.
lè jábọ̀ fọ́ba tó láyé. ká lè jábọ̀ fọ́ba tó láyé. káwa náà máa hùwà tí ò dáa. ká lè jábọ̀ fọ́ba tó láyé. gbogbo mùsùlùmí ayé àwọn tí wọ́n lọ sínú òṣùpá nítorí tòmí nìyẹn ìsìláàmù àgbáyé ò lólórí. ilẹ̀ Saudi ò kára wọn kún olórí gbogbo ìsìláàmù àgbáyé o. lẹ́yìn pé ẹ wá ṣe hajj ẹ wá ṣe umra ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tán wọn fira wọn bọ political aspect of the world. Amẹ́ríkà ṣe ń jà lórí àwọn ẹlẹ́sìn Christianity Saudi ló yẹ kó máa jà lórí gbogbo mùsùlùmí àgbáyé. ẹ wo àwọn tí wọ́n lọ sínú òṣùpá mùsùlùmí ìjọba Saudi ìjọba mùsùlùmí àgbáyé ló yẹ ká dá owó jọ pé òṣùpá yìí kàn wá ju àwọn tí wọ́n lọ owó yìí lọ. tẹ́yìn bá gbọ́ iye owó tí wọ́n san ní tìtorí pé wọ́n lọ owó tó wà lẹ́yìn òṣùpá $93 billion owó tó ju bọ́jẹ̀tì Nàìjíríà ọdún mẹ́rin lọ. èèyàn lanu ni pé kí ni wọ́n wá lọ òun náà ní ẹ lọ tí ẹ dé yẹ kí ni wọ́n rí bẹ́ẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn onísáyẹ̀nsì wàláhì wọ́n mọ̀ tí wọ́n rí o òṣèré dànù connection òṣùpá àtàyé ó pọ̀ gan tí wọ́n bá débẹ̀ lọ́wọ́ aspect ibi dark side yẹn tí wọ́n ti fi fídíò rẹ̀ hàn èyí ò rí pé oríṣiríṣi àwọn òkúta àpáta Ọlọ́run sí òṣùpá kó máa yí ayé po kó lè jẹ́ protection fáyé ni àwọn òkúta ńláńlá tí bá yí bọ̀ àwọn mọ̀tíọ̀ àti àwọn yìnyín tó dìrí gidi mo ti gbàgbé tán máa ń pa cosmos tó dìrí gidi tó bá jálu ayé òmí lè pààyàn òṣùpá ní faragbà gbogbo ẹ̀ ní òjò sí ẹ̀dá Ọlọ́run kan nínú òṣùpá ìdí ẹlẹ́ẹ̀kejì táwọn lọ àwọn tá a lá jẹ́lẹ́sìn ẹ̀wù bí abayé jẹ́dé àwọn lọ wọ pé àyímọ̀ sáà lè kọ́ òtẹ́ẹ̀lì síbi tí o sàtẹ́gùn tá a mi sí wọn níjọ́ ayé bá fẹ́ parun ẹ mọ́ gbàgbé pé Amẹ́ríkà ní plane nìkan níjọ́ ayé bá fẹ́ parun èèyàn wá kíní kan ní plane yẹn gbà plane yẹn nìkan ló lè fò láàrin atomic tí nǹkan kan ò ní ṣe bí ò bá sẹ́ni kankan láyé máa wọ́n padà sọ̀kalẹ̀ tí ọmọ ènìyàn continue tọ́mọ ènìyàn ò fi ní parun àti àwọn ọdún òṣùpá ara assignment ní wọ́n fi kówó kalẹ̀ ní pé níjọ́ ayé bá fẹ́ parun sébì kan bẹ́ẹ̀ tá a lè kọ́kọ́ kó àwọn èèyàn pamọ́ síná kó tó di báwọn èèyàn wá sọ̀kalẹ̀ sáyé lára ẹ̀ ní láti study radiation lára ẹ̀ ní láti study pé sáà tó lè dénú red planet torí òṣùpá yẹn ti tún súnmọ́ red planet jáyé lọ sáà lè fi bíbá ìṣe station tá a bá lọ ní red planet kákọ́ síbi díẹ̀ àtàwọn oríṣiríṣi ìdí ìrònú tó jìnnà àwa mùsùlùmí la wá nílò òṣùpá fẹ́ẹ̀ ju gbogbo àwọn tí wọ́n lọ bẹ̀ yìí lọ gbogbo tí ń jẹ́ tiding òṣùpá òkun tí máa ń ṣègbì òṣùpá ní jẹ́ kókun ó ṣègbì láyé ara connection rẹ̀ ni gratification òṣùpá ni òkun fi ń ṣe ìgbì tí ò bá sí òṣùpá ni omi lásán ni gbogbo tẹ̀lé yẹn bẹ́ẹ̀ tó bá di time tó sùn fẹ́ lé agbára òṣùpá máa ń pọ̀ lórí ayé agbára yẹn ni ìgbì ló fi jẹ́ pé àsìkò ìgbà tó òṣùpá bá ṣẹ̀ṣẹ̀ lé ìgbì máa ń pọ̀ létí òkun ju àwọn ọjọ́ yòókù lọ kí wàá sọkùn nìkan ọpọlọ gbogbo ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ ni táìdì yẹn máa ń wọ ọpọlọ wa bẹ́ẹ̀ tí nítorí pọpọlọ majority wa balance àkínfura ẹni ó bá jẹ́ oníbínú àsìkò gbàyà ìbínú yẹn ó pọ̀ sí ẹni ó bá jẹ́ ẹni tó wà mentally retarded ẹni tó ní mental problem ẹni tó pọlọ ẹtì yẹ tó ti dèrò àrò bí bá ń gbádùn bọ̀ tó sùn bá lé kó tó ń tún oògùn rẹ̀ lò tó ń kí ni yóò ṣe ti ọpọlọ náà bàbá fi máa sọ pé oṣù ẹ̀ lé ní náà fi máa ń pẹ́ ẹni tó ní mental problem ní lunatic èdè Greek ní luna ni wọ́n ń lò fún òṣùpá ẹni tó bá wà lunatic agbára gratification òṣùpá ní ṣèkì ọpọlọ ẹ̀ ọwọ́ oṣù rẹ̀ tó léwu yóò ṣe wèrè díẹ̀ kó tó di para rẹ̀ tó báyìí ẹ wá dákun níta wá wúlò báyìí oorun làwa mùsùlùmí là ń lò láti fi máa sìnkú tá a kírun oorun kọ́ làwa mùsùlùmí kí o mo ti gbọ́ tí arákùnrin kan ti ń takò Islam tó lóorun là ń forí balẹ̀ fún rárá oorun ò sí lójú kan sọ̀rọ̀ ojú kan lòun wà ní gbogbo ara ayé bẹ́ẹ̀ ibi tó oorun bá ti yọ yóò ṣe center ibi location Kaaba wà ó tán transformer ní Kaaba gbogbo àdúrà tá a bá ṣe kó gbàbẹ̀ kó dẹ̀ padà lọ sókè oorun nílẹ̀ àfi máa sìnkú àṣùbà nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ìdájí tí ò tí ì yọ tá a kàn rí fẹ́sífẹ́sí pé bí lóòrùn ti fẹ́ yọ àṣùbánu àsìkò àyílà dúró nígbà tó òrùn bá kàtà ní àwọn bàbá aláyé jọ̀hún òjìji èèyàn ni wọ́n fi máa ń wò nígbà tó jìjì bá dúró ṣe déédéé rẹ̀ àyílà nù tó jìjì bá gùn tó jọ́bù rẹ̀ àlàásàn dé nìyẹn magribi ìgbà tó òrùn wọ̀ Ọlọ́run fi ṣe calculation ní kò ní kankan ṣe pẹ̀lú òrùn kí lọ́kàn wa tó rùn pọ̀ òun là fi mú táìmù àti kírun òṣùpá là fi mú táìmù àti ṣe ájì òṣùpá là fi mú táìmù àti gbà àwẹ̀ òṣùpá là fi mú táìmù àti kírun ọdún léyá ọdún ìtúnu àwẹ̀ òṣùpá yìí kan náà ni òṣùpá yìí náà ni wọ́n ń dá confusion lẹ̀ láàrin àwa mùsùlùmí lórí onílòsù ọlálòsù irọ́ ni àwọn kan mọ́sù sílẹ̀ ọ̀nà mẹ́tàlá gbà mọ́sù àwọn kan dúró lórí súnmọ́ ìdá òun yàtì bá a bá fojú kan oṣù báyìí láàtò nígbà míì tó dẹ̀ jẹ́ wípé oṣù ó lé nígbà míì àní rí ẹ wo àwọn ẹ̀tọ́ tó yẹ ìbọ́láì ọ̀gá astronaut tó wà nílẹ̀ Saudi wọ́n pè ní Dr. Al-Haq òun ló sọ fún Saudi pé ọjọ́ tí oṣù ó lé gangan ojú ò lè rí torí déédéé aago mẹ́ta 3:01 p.m. ní lóṣù yẹn ó lé tó bá lé ẹ̀ lérí tó sùn ò bá ti wọ 12 hours yóò difficult láti rí àmóṣù ti lé níjọ́ yẹn inú wa padà tẹ̀lé tí báwo ẹ̀mẹ̀jọ́ ti àyè fẹ́ràn lọ́dún ọ̀sọ̀jọ́ tí ó bẹ̀rẹ̀ ó dẹ̀ sọ̀jọ́ tí ó parí àmọ́ Saudi ò ní declare àpá tẹ̀lé nígbà tóun ti ní ó ti lé yẹn àwọn náà sẹ́ẹ̀tì kámẹ́rà tó wà lórí hòtẹ́ẹ̀lì ńlá tó wà níwájú haram tá aago wà lórí ẹ̀ aago yẹn 4 story building ni irinṣẹ́ tí wọ́n fi wá oṣù ló wà lórí gbogbo aago yẹn
àwọn náà wá wò wọ́n rí kó right ni wọ́n fi tẹ̀lé ọ̀tọ̀ làwọn tí wọ́n ń ṣe calculation mọ́mú sílẹ̀ ọ̀tọ̀ ní tiwọn ọ̀tọ̀ ní tàwọn astronaut àwọn tí wọ́n lọ sínú òṣùpá tí wọ́n ní ọjọ́ mẹ́wàá bọ̀ wọ́n lọ wọ́n dé wọ́n níjọ́ oṣù ó lé ní ìwọ tó kúrò kọ̀rọ̀ yàrá rẹ̀ ìwọ sì gbé rárá ó ti jọ abá tó rí àìmọye ramadana tó ti gbà nígbà tí ìsẹnu ramadana àìmọye sínú tó ti ṣí nígbà tí kì í sàsìkò sínú ọjọ́ òun la tó fẹ́ fi ọ̀làjú kún ẹ̀sìn nígbà yà Ànábì sallallahu alaihi wasallam Ànábì gbọ́ ọlọ́ba Ànábì sọ̀rọ̀ wípé nǹkan báyìí ti ṣẹlẹ̀ àwọn tí wọ́n ṣàdéhùn pẹ̀lú Ànábì wọ́n ti yẹ àdéhùn Ànábì ò torí pé Kùránì wí ó gbé àwọn èèyàn dìde ní pé ẹ lọ wo bẹ̀ ẹ lọ kọ̀ǹfàmù ẹ̀ kò sí tó burú kí gbogbo mùsùlùmí àgbáyé káàná ọkàn èèyàn lọ wo òṣùpá yẹn odidi ayé kan lòun náà kìkì àpáta kan nínú ẹ̀ ni yíyí tó yí ní calculation machine wà dán fi ń wò ayé ti lajú kọjá ká máa bára wájà onílòsù ọlálòsù bí wọ́n bá ní o fẹ́ máa lo ayé bí ìgbà ayé Ànábì ọ̀ gbọ́dọ̀ gún mọ́tò mọ́ máa lọ gún kẹ́tẹ́kẹ́tẹ́ gbèsè ti báṣìkù kẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ àgbọ̀dọ̀ yẹnu mọ́tò mọ́ kí lè wá nu mọ́tò olóòfẹ́ lo nǹkan tí ó mú ọ̀làjú wẹ̀sìn tí ó mú nǹkan rọrùn kí ló lo fóònù fún ebi gba tẹlifíṣàn dé bá bàbá kan sọ bá jẹ̀nu ní ìbẹ̀nu tẹlifíṣàn gbogbo yín lè lo tẹlifíṣàn ẹni a máa ya fọ́tò ẹni a máa kí àwọn bàbá wa with respect mọ́ ẹ kó àdánwò náà dáyé ọwọ́ àpọ̀ rẹpẹtẹ níparí Ànábì wọ̀ ní Nàìjíríà ọwọ́ bá àwọn Yẹhudi tí wọ́n ń gbààwẹ̀ wọ́n làwọn fi rántí ọjọ́ tí Ànábì Musa tọ́lá omi òkun kọjá àwọn kan ní rárá ìjọ tí Ànábì Nuhu tọ́lá nínú omi túfánù ẹni wọ́n fi rántí Ànábì ní ẹ̀ ń gbààwẹ̀ torí Ànábì Musa kí ló ṣe yín nahnu ahaqqu bi Musa minkum àwa ló tọ́ sí ká kọ́pì Musa jẹ̀yìn lọ Ànábì Ọlọ́run lèmi Ànábì Ọlọ́run ní Musa látẹ̀lé lẹ́yìn mùsùlùmí ẹ̀mọ gbàwé asúra kẹfì máa rántí ọjọ́ tọ́lọ̀ la Ànábì Musa nínú omi odò òkun ní òkun pupa nígbà àwẹ̀ káyókáyé àwẹ̀ ọjọ́ kẹwàá bá Ànábì bá wá lè ṣèyún kí ló máa náà tá a lè sọ fún àwọn Trump wípé àwa la lẹ́tọ̀ọ́ sí kíní yìí jù ọ lọ àwọn ọmọ lárúbáwá tí a ti lọ space wa àwọn ọmọ ọba Saudi kan wà ní àwọn tí wọ́n lọ sí IC center ní last year ẹ lọ Google ẹ̀ tó náà lọ wo òkè ayé tó jáde kúrò nínú ayé nítorí náà ní parí ìsìlámù ló. kó wá jọ ká sì bá ní mọ́ sí ju wá ká káwa náà máa hùwà tí ò dáa ká lè bá dùn á.